Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist ti tèmi òun ni pé àǹtí wa wọ́n yarí o. Wọ́n sọ fún kábíyèsí pé wọn ò lè lé àwọn kúrò nínú palace kí àwọn lọ máa gbéta kí wọ́n tún wá ní pé ó níbi táwọn lè wọ̀ nínú palace láti restrain àwọn. Wọ́n ní ọkọ àwọn ni kábíyèsí, àwọn ò dẹ̀ ní gbà irú nǹkan tí kábíyèsí ṣe fún àwọn yìí. Wípé àwọn ti wípé gbogbo ìtìjú tí kábíyèsí tí wọ́n ṣe fún àwọn yìí wípé kò ń ṣe nǹkan tó yẹ pé ó bá wọn lára mu rárá. Wípé lẹ́yìn ìtìjú èyí tí kábíyèsí dá ojú ti àwọn yìí, wípé àwọn ò tún wá ní máa ní pé ó ní ibi táwọn lè wọ̀ nínú pálàsì kábíyèsí. Wọ́n ní àwọn ò ní gbà wípé kábíyèsí á ní káwọn má wá sí chamber wọn, káwọn má lọ sí conference room. Wọ́n ní àwọn ò ní gbà wípé because ìtìjú yìí ti pọ̀ jù, wípé embarrassment yìí ti pọ̀ jù. Wípé so wípé kí ló dé tí kábíyèsí ń treat àwọn báyìí. Wípé ṣé nítorí Queen Naomi ni kábíyèsí fi ń treat àwọn báyìí, pé ṣé àwọn ní kí Queen Naomi má wá sínú palace kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ látẹnu àǹtí wa nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa wọ́n ní ó bínú pé kábíyèsí ò ní right láti ní ibi tó bá wu àwọn kọ́ làwọn lè wọ̀ nínú palace. Wípé àwọn ti fara mọ́ pé àwọn máa kó kúrò nínú palace o láti lọ gbé ilé tí kábíyèsí rà fáwọn. Wọ́n ní ṣùgbọ́n kí kábíyèsí wá ní pé ó tún ní ibi táwọn tún lè wọ̀ nínú palace. Wọ́n níyẹn làwọn ò ní fara mọ́. Wípé ṣe bí ìyàwó kábíyèsí làwọn. Kí ló dé tí kábíyèsí ń treat àwọn anyhow bí kábíyèsí ṣe ń treat àwọn yìí. Wípé èyí ò bójú mu rárá. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o, tí àǹtí wa tí wọ́n bara jẹ́, tí wọ́n ní nǹkan tí kábíyèsí ń ṣe fáwọn ó kọjá ìfaradà. Wípé báwo ni àwọn á ṣe kó kúrò nínú palace tí kábíyèsí á tún ní àwọn ò lè wọ ibì kan àbí ibi méjì nínú palace yẹn. Wípé inú àwọn ò dùn sí ọ̀rọ̀ yìí rárá. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé inú kábíyèsí ò dùn nítorí pé àwọn olórí yìí wọ́n bá wọn fi agbára, wọ́n bá wọn fi ja ìjà yìí. Wọ́n ní àwọn ò ní kúrò ní inú palace kábíyèsí nítorí pé ìgbà tí kábíyèsí fẹ́ fẹ́ àwọn, kábíyèsí ò bá wọn sọ pé àwọn ò ní gbé inú palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn pé bóyá àwọn lọ́kọ o, bóyá àwọn ni ọkọ o, wọ́n á jẹ́ kí àwọn mọ̀ tó bá dìgbà yẹn ná. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ń bínú lé lórí nísìn òun ni wípé kábíyèsí restrain wọn from àwọn ibi kọ̀ọ̀kan ní inú palace yẹn. Ẹ̀yin èèyàn lé
Gbogbo ọ̀rọ̀ yìí ó dá lórí ìpadàbọ̀ wá Queen Naomi wá sínú palace. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbésẹ̀ àti ìtẹ̀síwájú láti mú Queen Naomi wá sínú palace gbogbo ẹ̀ ni ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. And Queen Naomi ti sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn ò lè bá olórí kankan gbé inú palace nítorí pé àwọn ò lẹ́mìí wàhálà, àwọn ò dẹ̀ lẹ́mìí ẹjọ́. Nǹkan tí a gbọ́ tí Queen Naomi sọ nìyẹn. Kábíyèsí dẹ̀ ṣe bẹ̀bẹ̀, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nítorí pé wọ́n gbìyànjú láti jẹ́ kí inú àwọn olórí yìí kó dùn. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi lọ ra ilé. Wọ́n lọ ra duplex each ni wọ́n rà fún èèyàn kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àwọn olórí yìí wọ́n fẹ́ kúrò ní inú palace kábíyèsí. Wọ́n ní kábíyèsí sọ fún wọn wípé nǹkan tí àwọn fi gbé ìgbésẹ̀ yẹn ni nítorí pé àwọn ò fẹ́ wàhálà nínú palace àwọn. Àwọn fẹ́ jọba lórí àwọn tí àwọn jọba lé lórí, káwọn máa rúùlù wọn, káwọn máa ṣe ọba wọn lórí àwọn ará ìlú àwọn. Ní ọ̀nà kejì ẹ̀wẹ̀dẹ̀ ní, àwọn fẹ́ kí àlàáfíà kó jọba nínú palace yẹn nítorí pé awuyewuye àwọn olórí yìí àti ìjà yìí ó ti pọ̀ jù. Nínú palace kò sí ìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń lọ lórí social media. Ọjọ́ wo ni ẹ ní rí lórí social media ọ̀rọ̀ àwọn olórí àti kábíyèsí? Everyday ló ń post ẹ̀. Oríṣiríṣi nǹkan là ń gbọ́ lórí social media. Kábíyèsí ní ìgbépọ̀ wọn kò lè mú ìrọ̀rùn wá. Ìtorí ẹ̀ làwọn fi ní kí gbogbo wọn kó lọ wá ilé rà. Ṣùgbọ́n gbàdé tí wọ́n dẹ̀ kọ̀ tí wọ́n ò ra ilé ni kábíyèsí fi lọ ra ilé tí wọ́n rà fún wọn. Wípé àwọn fẹ́ kí gbogbo wọn wà láàyè wọn. Táwọn bá fẹ́ rí wọn, àwọn á máa rí wọn ńbẹ̀. Function tó bá ní àbí event tó bá ní, wọ́n á máa gba ibi tó bá ń gbé lọ láti lọ ṣe event yẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn tí bàbá wa Erinlá sọ. Ẹ̀yin èèyàn lé, so bí a ṣe ń sọ lọ́wọ́, wọ́n ní kábíyèsí ti restrict àwọn olórí o. Ó níbi tán lè wọnú palace o. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Tá bá dẹ̀ tún gbọ́ mọ́ update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. A dúpẹ́ fún àdúrótì yín àti ìfẹ́ tẹ́ ní sí channel yìí. Ní agbára Ọlọ́run ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe, like, love, tẹ́ dẹ̀ ń like gbogbo ẹ̀ la rí. A dẹ̀ dúpẹ́, Ọlọ́run á bá wa dúpẹ́. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, àdáwọ́lé yín á yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.